sí ògo téèyàn ní tí ò ní padà gbogbo àná. Allahu akbar. Wa kullu nnasi yu'ladu summa yafna wa wahadaka anta miladul hayati. Wa kullu nnasi yuladu thumma yafna wa wa'adaka anta miladul hayati. Kullu nnasi gbogbo èèyàn tí ń bẹ láyé. Wa kullu nnasi. Àtọ́lọ́láyé. Wa kullu nnasi. Àtọ́lọ́wáyé. Wa kullu nnasi. Àtàwọn lọ́ba ayé àti Dáúdù àti Mágàjí. Wa kullu àti baálẹ̀. nnasi. Àti pírẹ́sídẹ́ǹtì àti gómìnà gbogbo wa sí ìbẹ̀rẹ̀ ayé. Yóò lọ́dún ọmọ ẹ̀bùnyá. Níjọ́ wọn bá ti bí wọn kí wọn pé ẹkú ewu. Ọba àtijọ́ kan wá sí kí wọn pé ẹkú lédè rẹ̀. Yóò ládùn fún bàyẹ̀fún náà. Àwọn kan wá lóbi tá a wà yí lánàá, wọn ò sí ń bẹ̀ mọ́. Yóò ládùn fún bàyẹ̀fún náà. Èwo là ń jẹ níyà yẹn ọba. Yóò ládùn fún bàyẹ̀fún náà. Ọba. Ìlú tá a wà yí ọba Ìkòròdú. Ìkòròdú ọ̀gá òun la wà yí ibẹ̀ látàyè ṣe ń bẹ tí ń dún ọba bàbá lágége. Ọba ìlú tá a wà yí àwọn kan wọ́n ti jẹ́ ń jọ́ tí àyín ti ń jẹ́ àyín. Ìkòròdú ọ̀gá ń jọ́ tí ń jẹ́ bẹ̀ àwọn kan lọ́ba ẹlẹ́ẹ̀kẹ́ ló lè yí ta mẹ́mẹ́ yìí. Sẹ́lẹ̀ karùn-ún nìyí. Wà kún ìkẹrìndínlógún. Ìkejìdínlógún. 21 ẹ̀sìn. Wà wá àdàkà àwọn Àǹtà mi láàbùrẹ̀ àyà. wà kún lọ́nà sí lọ́dún fún bàyẹ̀fún náà. Wà wá àdàkà àwọn tàbí ládùn lẹ́yàtì. Ọba ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀kànlélógún òun là ń jẹ lápẹ́ wà lérí ẹ̀ yìí nílùú Ìkòròdú ọ̀gá. Adamallahu hayatahu. Gbogbo àwọn ọba tí wọ́n ti lọ tí wọ́n fi lẹ̀ fún bàbá ọba tòní tí ń bẹ́ńbẹ̀ yìí wọ́n ká òun lè kàn wọ́n. Yuladu thumma yafna. Ọlọ́run nìkan ní orí mi ti ń lọ. Yuladu thumma yafna. Gbogbo àwọn àfáà tí wọ́n ti lo ìlú yìí lọ wọ́n tá òun ló fi kà wọ́n ti ń bẹ lónìí. Yuladu thumma yafna. Bàbá àgbà Sàmàdání Adamallahu hayatahu. ó ní àwọn tẹ gbàṣẹ fún tẹ ó lé wọn bí wọn bá kó mbẹ kò ní kàn yín. Yuladu thumma yafna. Àwọn tẹ̀yìn ó lé wọn wọ́n bí wọn níjọ́ wọ́n bí wọn kí wọn pé ẹkú ewu. Kò sí ẹni wọ́n bí kò sẹ́ni ó kú láyé táyé máa kí kò sí ẹkú ewu rẹ̀ ẹkú lédè ni wọ́n sọ bẹ́ẹ̀ ni wọ́n bá ẹni ọba kúrò láyé. Ilaha illallah. Bẹ́ẹ̀ yẹn bá bímọ wọn ní ẹkú ewu ní ọmọ bá wà kúrò láyé wọn ní ẹkú lédè rẹ̀. Yuladu thumma yafna. Bí wọ́n ti wí fún gbogbo àwọn èèyàn ni wọ́n ti wí fún wọn náà nù. Yuladu thumma yafna. Wọ́n ti wí fún ọba nù wọ́n ti wí fún yóò nù ni. Kò sẹ́ni tí ń bẹ láyé tí wọ́n à ní sọ fún wípé ẹkú lédè rẹ̀ pẹ̀lẹ́ àná ń bẹ̀ ni o. Wà kún lọ́nà sí àdàkà àǹtà mi láàrin. Gbogbo alágbára tó rùn lágbára òun mọ bí wọ́n ti sọ ẹni wọ́n bá jẹ́ èèyàn lẹ́ni tí ò ní jẹ́ èèyàn mọ́. Ẹni rí rẹ bá pé àníṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ á lè rí rẹ rú. La ilaha illallah. Ọlọ́run fún ẹlòmíì bẹ́lòmíì ti lọ léèwé tọ́lọ rí di lọ tẹ́lòmíì rí di ẹnjìníà tẹ́lòmíì rí di dókítọ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì náà rí di bí wọ́n ti bá tèèyàn jẹ́ láyé. Allahu akbar. Subhanallah. Ìjọ máa ń parẹ́ nù ní ẹ gbọ́dọ̀ bá dùn fídì ẹni. Àníbòhun bá ti rí wàzóbì ara irú aláìbàyè rí wàzóbì adóhun fi ra rú àbí múrí márùn-ún láyé ẹnìkan ò ní bàjẹ́ lọ́wọ́ òun ẹ sọ fún tọ̀hún ẹni bàbá rẹ̀ tó jogún ẹ̀ lọ́wọ́ rẹ̀ bàbá rẹ̀ náà dà. Wa kullu nnasi yuladu thumma yafna wa wa'adaka Anta miladu. láàrin.
Yorùbá yín Ìkòròdú yìí mẹ́mẹ́ Ìkòròdú ọ̀gá Hayakumullah. ojú ìlú náà ká wà yìí Masha Allah. ó ti wá jójú ìlú ọ̀hún náà tó ọdún mọ́ mi wípé ẹni tí kò kú tí wọ́n bí tí wọ́n kí pé ẹkú ewu tí wọ́n wá ń bí níjojúmọ́ tí wọ́n tún kí bó ṣe ẹkú ewu rẹ̀ òun là ní Muhammad. Wa kullu nasi yuladu thumma yafna wa wa'daka anta miladul hayati. àbá àwọn alámbò ọlọ́run jọ dá wọn dáadáa. Àmín Allah. èyí tẹ́ ṣe yà yín dùn mọ́ mi púpọ̀ òní ni Àṣúrà èyí Hayakumullah. tá ń pè ní kálókáló òun lò ní. Àná Muhammad Sallallahu alaihi wa sallam. òun náà ní ẹni tí ó ní ọjọ́ òní ṣebí Àṣúrà tá ń ṣe yìí náà àwẹ̀ ni ànábì máa fi gbà á Sallallahu alaihi wa sallam. kó tó di pé ọjọ́ òní Àṣúrà yìí òun ní àwẹ̀ tí ọjọ́ kan ní ọdún kan ní ọjọ́ òní tó jẹ́ pé tasumu Quraishun fil jahiliya Hayakumullah. lásìkò tí ìsìlámù ò ti dé lọ́jọ́ òní ti wà ànábì bá ọjọ́ yìí láyé ni ọba Àṣúrà láyé ni. wọ́n kó ànábì ọlọ́run tájí ṣáájú kò sẹ́ni tí ọlọ́run ò fi àmì rẹ̀ sírú ọjọ́ òní. àwọn àbá níjọ́ tí Ibrahim ńlá nù ná tí wọ́n jù nù ná torí wọ́n ń sọ fún iná náà wípé ó di tútù ọ̀la. yánà òkú ní bardan wa salama ala Ibrahim. Wa aradu bi kayda fajalnahumul akhsarin. ọjọ́ tí ọlọ́run sọ fún iná wípé ó di tútù fún Ibrahim ńjọ́ náà ọjọ́ Àṣúrà yìí náà ni wọ́n gbé Ibrahim àwọn kún gánagánà. La ilaha illallah. ọjọ́ tọ́lọ̀ ń ṣe mùjísà fún Ibrahima wọ́n jẹ́ mùjísà ńlá tí o tó ṣerú ẹ̀fẹ́ nìkan mọ́ ọjọ́ òní ni. Hayakumullah. wọ́n gbé Ibrahima wọ́n fẹ́ ju òun ná. nígbà wọ́n jù sínú manjanik nígbà wọ́n jù sínú rẹ̀ wọ́n wá kó Ibrahima wọ́n túrò rẹ̀ sínú ná. Hayakumullah. odidi oṣù kan iná àwọn fi gbẹ́ kòtò ó jìn dáadáa ní fíìtì tí ẹnìkan ò mọ iye rẹ̀ wọ́n wá ní kí gbogbo aráàlú ọgbọlúdé àtòbí ìlú àtọmọdé àtàgbàlagbà gbogbo yẹn máa lọ lè kó gi wá lóko àwọn igi ìsẹ́pẹ́ wọ́n ní yẹn máa lọ lè kó dínú kòtò ni wọ́n wá lóòdù gì sí ọwọ́ akún wọ́n wá ní iná tí Ibrahim ọlọ́run àwọn fẹ́ pa Ibrahim ọmọ Azara Alayhi salatu wa salam. wọ́n á gbé Ibrahim náà wọ́n múra tí wọ́n jù ú síbẹ̀ màláìka dé màláìka ń gbé yá Ibrahim sórí bí ọwà yìí ọlọ́run rí sọ ọmọ bí ọ ń lọ ọlọ́run máa ibo lọ ń lọ ó ní iná ni wọ́n dá kalẹ̀ ohun tí wọ́n fẹ́ jù ú síbẹ̀ Illallah. màláìka ní gbòòtú wá di báni alákàyè láì hájà ìjọ ní tó fẹ́ rán mi sọ́lọ́run kí n fọ́ sọ fọ́lọ́run kọ́ra àwọn màláìka wá káwọn màláìka náà wọ́n ti yẹ wọn bọ́lẹ̀ lọ́tún wọ́n ti yẹ bọ́lẹ̀ lọ́sì wọ́n da gbogbo wọn sínú náà Jahannama. Ibrahim anu wa màláìka Jibril ilmuhu bihali mímà tí ọlọ́run ma ibi tí ń lọ tọ́mà pé ilé ikú iná ni wọ́n wọ àṣìbí minal maqali èyí ń dá fún mi ju kí n máa sọ fún ọlọ́run pé masala mi ọlọ́run ṣàánú mi má jẹ́ ń jóná ṣe bọ́lọ́run lọ́rọ́ mi ń sẹ́ ṣebí sẹ́rẹ̀ náà mọ jẹ́ òun náà mọ bẹ́ẹ̀ pèrò sọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi dáná yìí bá wọn pa mí ẹni wọn wá ní mí ọ̀hún náà kọ́ máa wò mí ìwọ màláìka yìí ní nǹkan kan ti bì ọ́ fọ́lọ́ òun lẹ̀ kó ṣe mí bí ọba ti ṣe mí. Alayhi salatu wa salam. èyí wọn ọlọ́run gbọ́ lókè òun lọ gbé ọlọ́run nú ọlọ́run wa ní màláìka má wulẹ̀ jíṣẹ́ mọ́ gbọ́n tí Ibrahim wí ìwà nínú àyín sí gbogbo màláìka gbogbo yẹn òǹkálùkù ó lè sinmi fúnra ìmí ọlọ́run náà mọ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́. Jalla jalaluhu. Ibrahim wa múra yóò dé níbẹ̀ ọlọ́run wa bá iná sọ̀rọ̀ ń jọ́nà wípé wọ̀ ná. Qulna ya naru. ọlọ́run ní wọ̀ ná. Kuni bardan. ń bọ̀ kúrì bardan ọ̀yà di tútù nísìn ẹ̀kẹ́ náà tọ́lọ́run wí náà nù ọlọ́run kan ní ìwọ ná Ibrahim ń bọ̀ wá nù rẹ̀ ọ̀yà tútù
sẹ́ni bọ́lá ohun ti wú bẹ́ẹ̀ iná sì tutù lẹ́ẹ̀kan náà ń dùn bala tí àbá tẹ́ ẹ̀kú rẹ̀ lágbá àwọn tí wọ́n fẹ́ ju Ibrahim sí ibi wọ́n dúró sí ìgbà wọn na Ibrahim sọ̀hún wọn ò lè dúró mọ́ torí bí náà ti lágbára ń dọ́dọ̀ àwọn bí wọ́n wà ibi wọ́n sì wà tún mẹ́lì méjì. La ilaha illallah. Ibrahim tó wá ń ju bẹ́ẹ̀ ọwọ́ adébí iná ọwọ́ àjòkó lé ní iná báyìí iná wa ń jó wọn wò lọ kankan nígbà wọn yá lẹ́nìkan bá ń wo Ibrahim wípé ẹ̀yin èèyàn mi Ibrahim lọ́wọ́ àlọ́kẹ́kẹ́ ni ọmọ jóná nǹkan kò ṣe nígbà yá àṣẹ tó lọ ní kí iná ó di tútù kó di bárdẹ́n ọwọ́ di nígbà tí yàn fírísà iná tó wá di àìsí Ibrahim wá ń ṣe báyìí ìwà ń ká tútù nù náà ìwà ń ṣe báyìí wọ́n á sọ pé ẹni àjùmọ̀ náà tó yẹ kó ti dó òun ní tó ká tútù nù náà ni nígbà Ọlọ́run rí wípé àṣẹ kí iná ó di tútù tó ń pa fún náà iná ti gbọ́ àṣẹ ẹni jìnnìjìnnì bá iná ó di tútù ọbẹ̀ máa tún àbẹ́tì Ibrahim olúwa ní wọn náà Ọlọ́run tó ó tún mú rìmúùtù ó tún kọ̀ǹtúrò rẹ̀ pé wàsàlá. Wasalaman ala Ibrahim. tútù tí mo ní ọ̀dà èèyàn ọ tún sọ Ibrahim di tí ó di. Wasalaman ala Ibrahim. ọ̀yà kọ̀ǹtúrò rẹ̀ padà kọ́ wà ní mídù ọ̀ gbọ́dọ̀ jó o sì gbọ́dọ̀ tútù jù. Bọ́lá dùbí kẹ́hìndà fọwọ́dẹ́rìnà onírọ̀lọ́ bí ṣe karama náà. alayhi salatu wassalam. ọjọ́ yìí lágbára gan. làwọn Kùrẹ́ṣì bá ń gba àwẹ̀ àkọ́kọ́ àwẹ̀ kí Ramadan ó tó dé àwẹ̀ tá Ànábì kọ́kọ́ ń gbà àwẹ̀ Àṣúrà yìí ni òun làkọ́kọ́ àwẹ̀ èyí máa fún ọ láwọn ẹ̀rí wọn. orí ẹlòmíràn máa ń tí wọ́n ń pè l'Àṣúrà kọ̀ mọ́ pàtàkì ẹ̀ ó tún lẹ́ni wọ́n bá gba àwẹ̀ Àṣúrà lọ́jọ́ kẹwàá Muharram ọlẹ́ni wọ́n bá gbà ọlọ́dún gbà wẹ̀ bídíà. mo ní jò lànàbí sọ fún ọ wípé òun kọ́ ọ lẹ̀ òun kọ́ Àṣúrà lẹ̀ má kó wọn ọ̀gbà ẹjọ́ ló wí bẹ́ẹ̀ kótó nípa ànábì kú Mákà ọgbọ́njú báwọn bàbá rẹ̀ tí wọ́n gba àwẹ̀ Àṣúrà ni. sallallahu alaihi wasallam. àwẹ̀ ni ìran àwọn Kùrẹ́ṣì ni wọ́n gbà kótó nípa ànábì dé àwẹ̀ àbáláyé iná ni Àṣúrà. ìjẹ́ pé bá a bá ṣe ọdún Àṣúrà ọdún àbáláyé ni. kò sí nǹkan pè lábàláyé ju nǹkan àbá náà lọ ẹni tí nǹkan ọba ti bá àbáláyé náà nù Al-Qur'ani ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ni àbáláyé. kulina ya naru kuni baridan wa salaman ala Ibrahim wa aradu bihi kaydan fajalna hadisi wa ni kana Ashura yawman Ashura yọjọ́ kan ni tasumu Qurayshun fil jahiliya àwọn Qurayshi tí máa gba àwẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ ká nàbí ó tó dé wa kana rasulu yasumuhu anabi náà máa gbà. walamma qadima al-Madina ìyálà wa Aisha ló sọ̀rọ̀ yìí ẹnu ẹ̀ láti gbọ́ ó nígbà tá nàbí wá dé Madina sọ́ọ̀màwù anabi tó gba Madina ń gbòkó Maka ọba Maka tí wọ́n gbà ní òun náà gbà ń gbòkó dé Madina anabi wá ń gbà wa amara bi siyamihi ó ní gbogbo ẹ̀yin sàábé àtẹ̀yàrá Madina ẹ máa gba àwẹ̀ Àṣúrà o àwẹ̀ náà dá púpọ̀ o bí wọ́n ti ń gbà nù walamma jaa Ramadan ìgbà Ramadan wá dé tọ́lọ́run wá pàṣẹ wípé mo ṣe àwẹ̀ 30 ọjọ́ mo ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ máa gbà òun mo fi sọ́nù àwẹ̀ wípé kì í ṣe inú àwẹ̀ ni Al-Qur'ani sọ àmọ́ inú oṣù Ramadan ni oṣù Ramadan ti wà tí wọ́n yé gbàwẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ Àṣúrà yìí nù Muharram yìí òun ni best oṣù nígbà náà nígbà tí àwẹ̀ dé tọ́lọ̀ ń fi tiẹ̀ sínú Ramadan ní Ramadan gba fọ́ọ̀sì máa lọ́wọ́ ó fi di best. Ànábì wa nígbà àwẹ̀ ti dé Ọlọ́run ní a máa gbàwẹ̀ ṣe é rí Àṣúrà tẹ̀ ń gbà tẹ́lẹ̀ ń Ànábì wa ní man sha'a azomahu ẹni bá wù kọ́ máa gbà nísìnyí ìyẹn pàṣẹ fẹ́ nìkan mọ́ àkọ́kọ́ tà nábì kọ́ sọ pé ẹ máa pààní alẹ́ amúrù ìgbà náà alẹ́ amúrù dhalika alẹ́ amúrù yaqtadi al-wujub ó di wájibì
àmọ́ ńgbà tí àwẹ̀ Ramadana dé tá ànábì wá ní ẹni ó bá wù ó máa gbà ẹni bá wù ó máa gbà òun ló ti wá di àwọn ọwọ́ di ìbáhí gbọ́ karamakumul karim ẹni ó bá fẹ́ kó gbà ẹni bá fẹ́ ó máa gbà nígbà ànábì wá lẹ́ni ó bá fẹ́ ó gbà ẹni bá fẹ́ ó máa gbà ẹni ó bá wá gbà yìí ṣe tá àbùkù ṣe gbà èyí tá tó wá gbé yín sínú bídíà ẹlòmíọ̀ mọ nǹkan kan kọ́dà ibi tẹ́lòmíọ̀ mọ tí wọ́n ń pè ní bídíà ọkàn gbọ́gbọ́rọ̀ òun bídíà òun náà sì ń tẹ̀lé ustaazu rẹ̀ bọ́bá wá rí ẹni tí ó bá rìn tí ó wọ bàtà yóò ní bídíà bọ́bá rẹ̀ ni ó wọ sùn àní bídíà bọ́bá rẹ̀ ni ó sùn alóhùn tó sùn ó bídíà ni abalẹ̀ ṣe alóhùn lórí ẹni ta gbangba gbogbo nǹkan bídíà èyí táwọn ń ṣe yìí tá a kójọ yìí láti ṣe àyájọ́ Àṣúrà láti ṣe ọ̀dà púpọ̀ ó sì bá ìsìlámù. mo fi eléyìí ń ṣe mọ̀kọ́dímà mo fi dákẹ́ bẹ́ẹ̀ ti kalẹ̀ mọ́rọ̀ mi lábẹ́ rẹ̀ ni mo kí gbogbo àwọn àgbàlagbà bàbá wa tí a fi ọ̀wọ̀ àtàpọ́lé dákọ̀ wa bàbá wa tí wọ́n gbà wá lálejò ní ayé lónìí.